Inúnibíni kò kan ta ìmọ̀ wàá hù. Inúnibíni ò kan ta ìmọ̀ wàá hù. Kí ló ń pè ní inúnibíni? Inúnibíni gan ní èdè Yorùbá kí ni à ń pè bẹ́ẹ̀? Ẹni tá a kàn kórìíra rẹ̀ láì nídìí kankan pàtó tó jẹ́ pé tán bá bi á léèrè gan pé kí ló dé tá a fi kórìíra rẹ̀, a à ní rí nǹkan kan wí, á kàn mọ́ wí àtamọ́ mátàmọ̀ ni. A lè wí pé ó ti lè gbéraga jù, a lè wí pé ẹ̀rí bó ṣe máa ń rìn tí ó mọ gapá, oríṣiríṣi nǹkan. Àwọn tó bá wá jẹ́ olóye yóò ti mọ̀ wí pé ó ti yé wa, eléyìí inúnibíni ni. Inúnibíni ni leléyìí, pé ó mọ̀ọ́mọ̀ kórìíra rẹ̀ ni, kì í ṣe pó ṣẹ̀ ẹ́, kì í ṣe pó ṣe nǹkan kankan fún un pàtó. Tàbí ìgbà míì wà kó jẹ́ pé nǹkan tí ń ṣe nǹkan tí ò ṣeé rò lẹ́jọ́ ni. Ṣùgbọ́n tí ò bá ṣeé rò lẹ́jọ́ náà, n tí Yorùbá ó kà á kún ni inúnibíni. Ṣé ẹ mọ̀ wí pé èèyàn lè jẹ́ ẹni tó dáa, tó tutù níwà bí àdàbà, kí àwọn ènìyàn tún kórìíra rẹ̀, àwọn èèyàn kan kán tún kórìíra rẹ̀, kán máa ṣe inúnibíni sí i. Ló jẹ́ kí Yorùbá sọ wí pé inúnibíni ò kan ta ìmọ̀ wàá hù. Bọ́ mọ̀ wàá hù tíwà rẹ̀ tutù bí àdàbà, tó jẹ́ pé kò sí n tó ò lè fúnyàn, kódà o lè gbéra rẹ bùúyàn. Ó ní àwọn èèyàn tí ó sì máa bínú rẹ láì nídìí. Wọ́n wà. Ná fi sọ pé inúnibíni kò kan ta ìmọ̀ wàá hù. Báwo la ṣe wá máa ń lò ó ńlẹ̀ Yorùbá? Ibi à ń lò ó sí, òhun ni wí pé èèyàn tó bá dàbí ẹni wí pé ó ní orí àǹdomọ́, àwọn èèyàn ń kórìíra rẹ̀, Yorùbá máa ń rí óńtọ̀hún gẹ́gẹ́ bí ológo, èèyàn tó níbi tí ń lọ nínú ayé, èèyàn tó jẹ́ pé ìṣísẹ̀ rẹ̀, ìhùwàsí rẹ̀, ó ń challenge, ó ń pe àwọn èèyàn kan níjà. Ṣé ẹ mọ̀ wí pé olórin ti kọrin, ó ní tí òmùgọ̀ tó bá pàdé ọlọ́gbọ́n níbi tí ti ń fọgbọ́n dárà, níbẹ̀ náà ni òmùgọ̀ ó ti máa kórìíra rẹ̀. Ọlọ́gbọ́n ń fọgbọ́n dárà ni o, kì í ṣe wí pé bóyá ó ń sọ pé òmùgọ̀ ẹ̀gọ̀ ni o, ṣùgbọ́n àrà tí ń fọgbọ́n dáhùn yóò máa ṣe déédéé pé ó ń pe ẹni tó gọ̀ ní ẹ̀gọ̀, ẹni tí ò ní làákàyè. Torí pé ibi tí wọ́n ti ń pòyì bí omi inú ẹkù tó ò rí nǹkan kan ṣe, ẹnìkan wá débẹ̀, ó kàn mú nǹkan yẹn, ó kàn ṣe, ó kàn kúrò ńbẹ̀. Ojú ó tìyàn, ara èèyàn ó kó tì ọ́. Káwọn èèyàn tó wà ńbẹ̀ gan má sọ̀rọ̀ kankan, ìwọ ó ti rárá rí i pé lọ́gọ̀ ń ọmọ kankan. Ibẹ̀ nínúbíni ó ti bẹ̀rẹ̀. Àwọn èèyàn tí wọ́n ń fi ọgbọ́n tàbí ẹ̀bùn kan tọ́lọ́run fún wọn tí wọ́n fi ń dárà yìí, tán bá wà láwùjọ ibi tí wọ́n ti ń kórìíra wọn, tí ẹ̀mí wọn ti ń káàárẹ̀, tínú wọn ò dùn mọ́, tí wọ́n ti ń pa gílọ́gílọ́, tó ti ń pa gìọ̀gìọ̀, tó dàbí ẹni wí pé wọ́n ti ń wò wí pé àwùjọ yìí sáwọn ò ní níṣòro ńbẹ̀, tẹ́mìí wọn ti ń káàárẹ̀, àwọn yìí wá sọ fún ọ wí pé wá ńbí, máa ṣe ti tiẹ̀ lọ o. Má jẹ́ kí gbogbo ohun tó ń rí yìí kó da omi tútù sí ẹ lọ́kàn, torí inúnibíni kò kan ta ìmọ̀ wàá hù o. Kò ń ṣe pé bóyá o mọ̀ wàá hù ni àwọn eléyìí fi ń bínú. N tán ń pè ní inúnibíni nìyẹn, ìyẹn ò sì ní pé kó o torí ẹ̀ kó o ní gbogbo ohun tó ń ṣe o ò ní ṣe é mọ́. Inúnibíni kò kan ta ìmọ̀ wàá hù. Bàbá Ayọ́kẹ́lẹ́ ló kọrin. Ẹ bá wa share program yìí kó lọ jìnnà dáadáa, kí àwọn ènìyàn wọ́n lè máa kẹ́kọ̀ọ́, kí àwa náà ó lè máa ní kóríyá látara nǹkan tí à ń ṣe, tí a fi mọ̀ pé àwọn èèyàn tí ń gbọ́ wa yé, wọ́n dẹ̀ tí ń tẹ̀lé, torí pé a fẹ́ kí àṣà, ìṣe Yorùbá àti èdè wa kó jẹ́ eléyìí tí ó di gbajúgbajà, tí a lè lò ó báwọn baba wa ṣe ń lò ó láyé àtijọ́, tá à fi ní máa lò ó
nílò eléyìí tó jẹ́ pé bóyá yóò fi hàn gẹ́gẹ́ bí ẹni tó ti ń sọ lẹ́nu tó ti ń ṣàṣàánú. Ẹ ṣeun a dúpẹ́ o. Gbogbo tí mo dẹ̀ ń sọ yìí ó kan lọ́balọ́ba ó kan lóyè lóyè, àìmọye fídíò mi là máa ń wò tó ti di ọba ìlú tàbí àwọn olóyè ìlú gan mọ pòwe ńgbà míì tówó yẹn ò ní bá ń tó wà nílẹ̀ lẹ́mu. Ó túmọ̀ sí pé láwùjọ wa àwọn àṣà wa ti ń sọnù, ó ti ń sọnù, ó ti ń sọnù, ó ti ń sọnù. Òwe Yorùbá ò ṣe é mọ yíyìíkúyìí. Ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ ńgbà kan nígbà tá a wà ní kéékèèké. Nígbà náà lọ́hùn-ún ká nípa ayé ti lajú tó báyìí ni òṣèré tí mo fẹ́ sọ nípa rẹ̀ yìí àbá ti dá lọ́wọ́ kọ́ pé kó má ṣe bẹ́ẹ̀ mọ́, ṣùgbọ́n lọ́wọ́ yìí wọn ò sí láyé mọ́ àti pé kàn náà tó kù láyé gan wọn fi fídíò wọn ṣe ìlànà yẹn mọ́, mi ì fẹ́ dárúkọ wọn. Òṣèré yẹn ńgbà náà lọ́hùn-ún tó bá pòwe kan yóò ní àsìpa òwe ni wọ́n fi ń ṣe ẹ̀fẹ̀, wọ́n fi ń ṣe kọ́mẹ́dì, àsìpa òwe ni kinní kan mọ́ra wọn wàá tú òwe yẹn wọ́n tú bálabàla wọ́n sọ di bálabàla. Ìgbà náà lọ́hùn-ún a fi ń rẹ́rìn-ín ṣùgbọ́n nǹkan tí ó lè pa àṣà àti èdè wa lára ni. Lọ́pọ̀lọpọ̀ ìgbà náà lọ́hùn-ún ni àwọn ọmọ kéékèèké náà ti kásà kan mọ́ sọ pé àsìpa òwe ni tí kinní kan bá ṣe kinní kan àsìpa òwe ni ẹ̀gbọ́n. Gbogbo irú àwọn nǹkan yìí ó ti fẹ́ padà ba àṣà wa àti èdè wa jẹ́ nígbà tá à fúnra. Torí ìdí èyí ẹ jẹ́ ká máa padà láti máa kẹ́kọ̀ọ́ kíkún nípa ohun tó jọ mọ́ àṣà àti èdè wa. Ẹ ṣeun a dúpẹ́ o.